Gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun ó ti pe àwọn òṣìṣẹ́ báńkì àpapọ̀ ilé wa láti fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò kí ló fà á gan-an tí wọ́n fi ń fi ara ní àwọn ará ìlú. Èmi gan-an tí mo jẹ́ gómìnà mi ò ní owó titun lọ́wọ́ ká tó wá sọ wípé àwọn mẹ̀kúnnù ọlọ́run tí wọ́n jẹ́ aráàlú. Ọ̀rọ̀ Godwin Emefiele yìí gbogbo ìlú ló mà kan á ti ṣèyí sí. Gómìnà Adémọ́lá Adélékè ló sọ bẹ́ẹ̀. Gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun ti sọ̀rọ̀ wípé ọ̀wọ́n gógó owó náírà yìí ó mà kan òun náà, kódà òun ò ní owó lápò láti fi jẹun. Gómìnà Adémọ́lá ní òun gan gẹ́gẹ́ bí gómìnà òun ò rí owó titun ná. Bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn aráàlú tí wọn ò tiẹ̀ jẹ́ gómìnà tí wọn ò di ipò kan mú, báwo ni wọ́n wà báyìí? Ká fi ọ̀rọ̀ rora ẹni wò torí wípé àtàrà ẹni rò làjà ọdẹ. Adélékè sọ̀rọ̀ yìí lásìkò tó pe ìpàdé pẹ̀lú àwọn adarí ẹ̀ka báńkì CBN títí ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ọ̀wọ́n gógó owó náírà tó gbòde tó sì kó gbogbo àwọn aráàlú sínú wàhálà. Irú eléyìí ò ṣẹlẹ̀ rí o nígbé tí àwọn ènìyàn ń pa káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn tí wọ́n lówó ní báńkì wọn ò lè rí owó wọn ná, bẹ́ẹ̀ ni wọn ò rí owó wọn gbà. Irú ìjọba wo rèé? Àwọn aráàlú ń pariwo. Àwọn owó titun yìí kò sí nígboro, kódà èmi gan tí mo jẹ́ gómìnà mi ò rí owó titun yìí ná. Ká tó wá sọ wípé àwọn mẹ̀kúnnù ọlọ́run, a kò gbọ́dọ̀ fi ọ̀bọ lọ àwọn ará ìlú, a kò gbọ́dọ̀ máa wò wọ́n níran kébi ó pa wọ́n kú kalẹ̀. Tí wọ́n lówó lọ́wọ́ àwọn ni wọ́n ṣiṣẹ́ owó wọn, kí ló wá dé tí wọn ò tún ní rí owó ọ̀hún ná? Èèmọ̀ rèé o. Adélékè ó ní ó yẹ kí àwọn alákòóso báńkì àpapọ̀ CBN kí wọ́n lè ṣàlàyé ohun pàtó tó fa àìrí owó ọ̀hún ná, àbí kí ló wà ń díẹ̀ gan-an tí wàhálà yìí fi ń pọ̀ sí lójoojúmọ́. Ó ní gbogbo irinṣẹ́ tí òfin fún òun gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun lòun ti lò láti fi rí i dájú pé àlàáfíà jọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti láti rí i pé irúfẹ́ àwọn ìwọ́de tó ń lọ káàkiri orílẹ̀-èdè kò ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun nítorí àìrówó ná. Kí ló wá fà á? Àwọn òṣìṣẹ́ báńkì àpapọ̀ ní gómìnà ń bi léèrè. Adarí ẹ̀ka báńkì CBN títí ìpínlẹ̀ Ọ̀ṣun Olúyẹmí Adéyẹmí ó sọ wípé báńkì àpapọ̀ àwọn ti ń gbé ìgbésẹ̀ láti dẹ́kun ọ̀wọ́n gógó owó náírà tó gbòde yìí àti láti ṣe ìbáwí sí àwọn báńkì kan tí wọ́n ń kó owó pamọ́. Ó ní gbogbo ẹ̀ ni yóò wá sí òpin. Ǹjẹ́ kí ni àríwísí ọ̀rọ̀ yìí báyìí ẹ̀yin aráàlú? Gómìnà Adémọ́lá Adélékè, èmi gan mi ò rí owó titun ná, ebi ń pa àwọn aráàlú mi ò sì rówó titun lápò. Á ti ṣèyí sí o. Gbogbo ènìyàn ní ìbáwí Godwin Emefiele yìí mà kàn o. Irú eléyìí ò ṣẹlẹ̀ rí. Gómìnà Adémọ́lá Adélékè ló sọ bẹ́ẹ̀.